èké ní pẹ̀rú èpè ní sì ń polè ilẹ̀ dídà ní pọ̀ rẹ́ alájọbí ní pa ìkan tó bá ṣe bí ẹ máa bá a lọ ìbójú wa náà ní ọ̀sán. pánsá ò fura pánsá já náà ni o àjà ò fura àjájì bólé ò bá fura olè ó kó kí la fẹ́ ṣe sọ̀rọ̀ yìí báyìí torí ọkàn tèmi ò balẹ̀ mọ́ báyìí o. ọkàn yín ò ní balẹ̀ àyà yín ọ̀sà àmọ́ já ni kí ni ìtumọ̀ gbogbo eléyìí. ṣé bí àwọn àgbà ní ìwà àgọ́ta báwùn kékeré kò yẹ kó tó bá ní ìdàgbà ọ̀rọ̀ tí ìwọ náà sọ ò fẹ́ tí ara rẹ̀ gbọ́ ò ní pọ́rùn. lóòótọ́ ìwọ kọ́ ló pa mí àmọ́ mo fẹ́ tàtàrà rẹ gbẹ̀san àwọn tó pa mí. tó o ti gbàgbé májẹ̀mú tí ń bẹ nídìí ìrìn àjò yìí ni pé etí kẹta ò gbọ́dọ̀ gbọ́. etí kẹta ò gbọ́dọ̀ gbọ́ kí ni etí kẹta ó gbélé yìí o ọmọ yìí nà mí abọ́ ọ̀gbọ́n tí wọ́n ń sọ ni àtàkùn òjìyà ni. látò ní ìlọ láàárọ̀ àti ọ̀sán àtàlẹ́ eku ò gbọ́dọ̀ kébí eku mọ́ o ẹyẹ ò gbọ́dọ̀ kébí ẹyẹ kódà ọmọ èèyàn ò gbọ́dọ̀ fún orí ọmọ èèyàn. ẹ wọ. bàbá mi ò lówó láàgbà mo rí ọ̀la lójú rẹ. kí gbogbo tí ń ṣẹlẹ̀ nínú ilé iṣẹ́ tí ẹ̀ dì sí ni bínú ẹ̀ tẹ̀ bá bu abẹ́ tó ń kígbe fún sọ́dọ́dúnrún yàrá rẹ̀. abẹ́ sọ́dún kan déwé gẹ́lu abẹ́ sọ́dún kan ní tígi ọ̀gẹ̀dẹ̀ abẹ́ sọ́dún kan tígi ìrèké ẹ̀rẹ́ tó kábà fẹ́nu sọ ẹnu ọ̀ká ní kùsì. Àtàkóró bó ló ti wá rí láàfin lánàá. ọ̀rọ̀ yóò yé mi ẹ̀ láhàn mi ṣé ẹ pẹ́ ẹ̀ gbọ́ pé olówó lágbà sóògùn wọn ni. kò sì ní dáa fún ọ. tí ó ta. lọ́rẹ̀ ṣe ń tọ́mọ náà ní ọ̀rẹ́ ṣe. mo pa á láṣẹ olówó lágbà ó yá sọ tẹnu ẹ ká gbọ́. ṣe rí i wọ́n kọ́ ìyá wèrè kí ló fẹ́ wí. lélẹ̀ ìbú lélẹ̀ yìí ọpọlọ ẹ̀sùn ẹ̀yìn wo wọ́n fẹ́ kúkú oró. ọmọ pé ẹlẹ́ ìbò ń lè jẹ gbogbo ń lè mú kó wá dọjọ́ ọkú kó yẹrí. ìyá wa èmi ń ṣẹyẹlé o làbákẹ́ ló kọ mi. mo fẹ́ ọmọ ìgbé ní tó bá dé bójú dandan ni imú lòún sàárẹ̀ rẹ̀. ní ká tójú àti mú ọmọ sáré ara wọn kẹ́nìkan kan ó má fi ọ̀rọ̀ lù í lọ mí bẹ́ẹ̀ bá fẹ́ tẹ́. ọba yé jẹ́ ni ó olúwa mi wú àwọn èèyàn báyìí ẹ fìyà tó tọ́jà wọ́n ni o eléyìí èsè èèyàn o. ṣé ẹ̀yin babaláwo náà ẹ mọ̀ ń lọ́ta ni. ẹ̀mí bí wọ́n ní téèyàn bá jẹgbà lèèyàn máa ké ẹ̀jẹ̀gbà náà tó máa sọ fún mi.
lọ́mọdé yìí wá gbà lọ́wọ́ yìí. Bí mo mọ̀ tí mo fẹ́ wá sí báyìí. Mo dẹ̀ ti máa ń sọ fún pé kó má máa dá nìkan jáde lásán. Mo ní o ní fóònù lọ́wọ́ tó ní nọ́mbà tí wọ́n lè pè é sí. Wọ́n máa jáde káàkiri tó lè mọ kọ́ndíṣàn tó ń wà torí Ọlọ́run. Jẹ́ kí n ráyè lọ́wọ́ owó lọ báyìí nísìnyí torí Ọlọ́run àwọn èèyàn ń dúró dè yín. Ìyá máa gbọ́ ọ̀rọ̀ báyìí. Excuse me. Èmi ni mo fi. Ṣé o sìn? Ọ̀rọ̀ lórí owó tá a jọ sọ tá a jà sí mi. Ò bá ti má pè mí rárá because ó ti sọ fún mi pé òní. Èmi dẹ̀ ti gbé máìndì tèmi fóun bẹ́ẹ̀ nìyẹn. Ní láti máa calm down. Obìnrin yẹn náà. Jọ, ṣó fẹ́ ká ọ̀rọ̀ lé mi lórí ni? Má bẹ̀rù, jẹ́ kí n sọ fún ẹ. I got you covered. $15K. Get me surprised. What? Bisi. Kí ló ṣẹlẹ̀ sí? For what? For 15K? Ha! Ẹgbẹ́ ń kọ́lé fóbìnrin náà. Mo mọ̀ pé mo fọkàn. Ó ralẹ̀ débi pé o máa kọ́lé. Thank you. Kí ni tí Bisi máa ń ṣe báyìí? Ordinary thank you. Wọ́ọ̀dì mélòó bẹ́yà bí ètò tó fi ṣe sára. Tọ́lọ́ ń fọ̀nù kẹ́mi rí. I don't know why you're doing this. Morire, ṣé ọ̀rọ̀ rẹ̀ yóò wà láti fi ṣe látara ọ̀la? Mo ti máa ń sọ fún ẹ. Ní ìtàn tó bá fẹ́ jáde, máa dá nìkan jáde. Ohun tó yẹ kí ẹ ti wá owó táwa fi jẹun, ó jẹ́ kí n rí jùlọ bí kankan. Mo ní láti máa wá ẹ káàkiri. So worried about you. I'm very sorry about that, sir. Ìgbà tí ló wà bọ́ sí i pé kí n stroll around, mo rò pé ẹ máa wà ní. Ló wà bọ́ sí i. Mo lè ní suggestion kan. Wọ́n àwọn Peter bá ti rìn gba èèyàn kan.
kó máa ṣiṣẹ́ nílé yìí síra gbogbo nǹkan tó bá fẹ́ máa fi máa ṣe tó bá ti fẹ́ school jáde wà tẹ́lẹ̀ tó jáde. Okay, sir. I'm okay with it. Thank you so much, sir. Ẹ káàsán o. Ẹ káàsán. Wọ́n ti géètì yìí. Ọmọ sí wọn náà. Wọ́n ti fi nọ́mbà síbẹ̀. Hello. Mo rí house ní ẹnu géètì mo rí pé ẹni tó ń ṣiṣẹ́ tó fẹ́ ṣiṣẹ́. Mo fẹ́ ṣiṣẹ́ ni. Mo lè ṣiṣẹ́. Èmi náà ti rí bẹ́ẹ̀ mo rí pé ẹ̀sìn lé mo ti wo ẹnu géètì wò. Èdùò ọmọ àdúgbò náà lèmi náà ọmọ àdúgbò lèmi èdùò. Èdùò kí ló gùn mi ṣe jẹ́ lóhùn nílé jó. Ọ̀dà. Ọmọ sí wọn lọ́hùn. Èdùò èmi ni kí n lọ kán tó gbéṣẹ́ mi fún fẹ́lòmí sí wọn lọ́hùn. Bàbá ìdájọ́ sáà lọ. Bàbá jóná wá. Ṣòrí lọ́rọ̀ kan tí mo fẹ́ bá ẹ sọ. Jọ́n tó yọ lọ, Fàtáì kí ló tá yé rí báyìí tó yọ lọ? Kí ló tó rí báyìí? Ó ṣe dé pé time tá a bá wà in the midst of something important, ìgbà yẹn ló máa ló bẹ̀rẹ̀ láti lọ́rọ̀ sọ. Ok, máa sọ o, máa wí àwa ń gbọ́. Kunle, ẹ̀mí ló ni mo pè. Kí n tèmi pẹ̀lú iye ìgbà tó pè. Ṣé ìwọ tó ń pè mí ò mọ iye ìgbà tó pè mí? Ṣorí ọ̀rọ̀ Bisi ni mo fẹ́ discuss. Mo ti mọ̀, bọ́ọ̀rọ̀ Bisi náà ló fẹ́ sọ. Lẹ́yìn Kunle lẹ́ẹ̀mẹ́ta, Bisi ló máa ṣe kẹrin ẹ̀. Kí ló dé kí lọmọ ìṣe fún ẹ náà? Kí ló ra ń gbà ẹ̀ tí ò sanwó? Ó ṣe jẹ́ pé every time báyìí ọ̀rọ̀ ẹ̀ náà ló ṣáà máa mẹ́nu ilé ṣá. Ok o, kí náà tún ṣe à ń gbọ́? Èrò tètè sùn, èrò tètè jí. Ṣorí tèrò náà là ń lọ fún un. Káàbọ̀ bàbá Yorùbá. Náà, wo nǹkan tó fi ẹ́ ṣe nígbà tá a wà níbẹ̀ lánàá. Àjòkó, ó dẹ̀ ń fi ẹ́ bẹ́ẹ̀ lò ní sọ̀rọ̀. Ṣé o rí pé nǹkan yẹn ò normal? Ìfẹ́ tó fi hàn ó rí bẹ́ẹ̀ kò nífẹ̀ẹ́. Jẹ́ kọ́mọ yìí máa lọ. Ìwọ náà gbọ́ nǹkan tó sọ. Nígbà tó sọ̀rọ̀ ń sìn, òun lo rẹ, òun lo ẹ, which means you are directing the thing to me. Jọ́n torí Ọlọ́run ó ṣe kàn ẹ́. Èmi ṣáà ló treat bó ṣe wù. Kí ni wàhálà ẹ̀ báyìí? Kí ni gbànà mi ṣe fẹ́ dẹ lẹ́gùsẹ̀? And òun sọ pé kò nífẹ̀ẹ́ mi. Okay, if she doesn't love me now, does that mean she's not going to love me again? Ṣorí Kunle, mo mọ̀ pé ò ní gbọ́. Pẹ̀lú náà ní sinmi àti ẹ̀sọ́. Nǹkan tí mo kàn fẹ́ kó mọ̀ ni pé gẹ́ẹ̀ yìí àṣedànù ló ń ṣe. Ó ṣàṣedànù gbogbo. Ẹ ti mad, èmi ṣàṣedànù, orí ẹ̀ dàrú. So nítorí pé mo ti dúró tí ẹ̀sìn àtijọ́ ń sọ̀rọ̀, àtijọ́ ń ṣàṣedànù àbí? Wàá dá ṣèṣàánú tí ẹ ṣe lọ́tọ̀, idiot. Tó bá ti ṣe tán wá bá mi. Kunle, ṣorí ajá tí ó sọnù kò ní gbọ́ fèrè ọlọ́dẹ. Ṣáà dúró dè mí. Kí ló kọ́ pé mo sọ fún ẹ pé ó pè ní ọjọ́ òun bíi pé òun fi máa bá wa ṣiṣẹ́. Àyìndé? Yes sir. Àyìndé? Yes sir. Àbúrò mi. Kò sí torí ẹni méjì tí mo fẹ́ gbà ẹ́ ṣiṣẹ́. Torí ẹni mi. Mo fẹ́ kó bá mi tọ́jú ẹ̀ dáadáa. Mo wà ń lé mi ò sí nílé. Mo fẹ́ kó bá mi take care dáadáa. Because she's all I have. Mi ò dẹ̀ fẹ́ kí nǹkan kan ṣe. Tó bá fẹ́ gbé gbá máa bá mi bá gbé. Nǹkan tó bá fi pè é fún ìjọ torí Ọlọ́run bá mi dá lóhùn kò lè ṣe dáadáa. Ó ti gbọ́. As far iye tó sọ pé ó máa gbà kò sí pé lẹ́yìn nípa mi a máa fún un.
ó lè wọ́n wá gbé pẹ̀lú wa bí mi. Mr. Inde mọ̀ kan tẹ́ bá lè ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí iṣẹ́ ẹ má wọrí a máa migrate salary yín sí higher level ṣe gbọ́. ẹ ṣeun gan o mo dúpẹ́ púpọ̀ ẹ ṣeun gan. ọ̀gá ènìyàn tó bá ti ṣe dáadáa sí ọ̀rọ̀ ẹ ṣeun gan sà. ó máa bẹ̀rẹ̀ lé ìdájọ́ ló máa bẹ̀rẹ̀. mo sì gbàgbé ní kí n bẹ̀rẹ̀. àwọn èrè wa ń kọ́ bóyá èyí ṣẹ̀ṣẹ̀ gbọ́ fún mi dúpẹ́ mi wá. ẹ ṣeun gan sà mo dúpẹ́ púpọ̀ ẹ ṣeun gan. tó bá fẹ́ bẹ̀rẹ̀ lẹ́yìn ìgbà ọ̀rọ̀ láyé pé ẹ ṣeun. Hey babe. Hey, I'm fine. Welcome. Okay, what uncle? Yes. Mo ti rí alert. Ó ṣe gan jẹ́. Thank you. Ó máa tó mi ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ó ṣe gan mo appreciate ẹ. Okay. I got you, baby. All right. No wahala. I love you more. All right, then. Later, Bye-bye. Bisi, don't do your long give me no shit fún ẹ. You don't come and ṣe mí bó ṣe wù ẹ́ báyìí now. I'm here standing mo wà ń bí ó dẹ̀ ń fi mí bọ́kùnrin mi sọ̀rọ̀ òun ṣáájẹ́ òun ṣe gbogbo ẹ̀ kí ló dé báyìí now. Excuse me. Ọkùnrin mi ṣé fẹ́ǹsì mi ló ń pè lọ́kùnrin mi. Tóun bá jẹ́ fẹ́ǹsì kí wá lè mi. Kí ló tó ń ṣe báyìí náà? Ó tiẹ̀ kí wò pé ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ wàá kó máa ṣá ọkàn mi jẹ́ níwọ̀. Kúnlé kí ló tó máa ń ṣe báyìí ná? Báwo ló ṣe máa ń ronú ná? Okay, it seems you are not getting it. Kò sí nǹkan kan tèmi fẹ́ fi ẹ́ ṣe o. Yes. That's just the basic. Kò sí anything tí mo fẹ́ fi ẹ́ ṣe. Sí wàá fi mí ṣe nǹkan o. Ìgò wà tó lè fi mí sí. Ìgò wà tó lè fi mí lẹ́yìn owó kọ́. Bísí níbi kò sí tó lè fi mí ṣe. Ìwọ náà. Yé! Hello. Wo kí ló dé tó fẹ́ mọ̀ pé mi lẹ́mi báyìí? Wo dákun jápọ̀ lórí fóònù fún mi jọ. Mo ní ìlówó ṣe dandan ni. Iṣẹ́ ọ̀hún rọrùn yìí. Àǹdé. Olúwa mi. Ẹ rà sà, dáadáa ni sà. Ṣé o ti gbogbo mọ́tò yìí tán wáyé? Gbogbo pátápátá gbogbo ẹ̀ mú ti nu. Àyìndé o ti nu mọ́tò eléyìí báyìí. Gbogbo ń tẹ́ni náà mú nu. Ọlọ́run wò bó ṣe rí. Àyìndé mo máa ń sọ fún ẹ tí bá ti ní o ṣe nǹkan máa fẹ̀mí ṣe gbogbo nǹkan tí bá ti ní kó ṣe kó lè máa fi taratara ṣe ó ti gbọ́. Ọ̀dà sà. Anyway èmi ń jáde lọ́sìn bá mi tọ́jú àbúrò mi dáadáa ẹni tó bá ti wá mi wá sọ fún pé mo ní tẹ́lẹ̀ wọ́n sì especially Mr. láti olóhùn yìí tó bá ti dé sọ pé mo ní tẹ́lẹ̀. Ọ̀dà sà. ọ̀kan pè é ṣídé tó ń fún mi. Iṣẹ́ ọ̀hún rọrùn ni. Mo ṣe máa mú owó wá. Wọ́n pè mí mọ́ o. Àyìndé. Yes ma. Yes ma. Mo tiẹ̀ ti rí ibìkan tí màá gbé fún sí. Oṣù. Atẹ́gùn ni a ti ẹ̀kan. Inú ilé yẹn wà bọ̀dù torí kò ní ṣeré jáde síta. Àbí? Olówó ni wá o, àìsàn agbára o. Kò sí wàhálà. Bóyá kò dé ọ̀la torí mi ti gbé embarrassment báyìí nígbà tí mi kì í ṣàfọ́jú tó tọrọ báyà.
ìyá máa lọ. Ibi àti ṣe láti ń jẹ o, ibi àti ṣe èlé náà fún mi tó ní mọ́ gbowó, èmi ò gbowó o. Ojú yìí náà ní ẹlẹ́dẹ̀ yìí o, ẹ̀bùn wọn torí ànábì, ẹ̀bùn wọn torí Ọlọ́run, àǹtí ẹ̀bùn wọn torí Ọlọ́run. Náà dákun má jẹ ìfọ́jú má jẹ ìdílé sí. Wọn ò ní ẹ̀. Ẹ̀bùn wọn torí ànábì. Àyìndé, ṣé àǹtí yẹn ti lọ àbí? Bó ló ṣe mọ̀ pé obìnrin ló fún ọ lówó? Tí mo bá ṣàfọ̀jú etí mi ò di, báwo ni mi ṣe ní mọ fọ́ìsì ọkùnrin yàtọ̀ sí tobìnrin? Èmi ò mọ̀. Àyìndé, ṣíkọ tó ń ṣe yẹn ṣó dáa? Ṣíkọ tó ń ṣe yẹn dáa? Tí mo ní pé kó mú mi ṣeré kàkàkiri wá fún mi tọrọ bára kò make sense now. Wo sórí bíbí agbọ́n yìí tá a dé dúró yìí ọmọ lọlé fún ààrẹ o. Kí ló dé tá à ń gé ọlọ́mọga tó ń tó kùkà bọ̀wọ́? Èló lẹ́ ń fún mi lówó oṣù, ìyá èdè ọ̀nàwó, èmi ọ̀nàwó, àwọn àbúrò náà wà wọ́n náwó. Ibi sórí bíbí tá a dé dúró èmi ò fi ọ gbowó èyí sì náwó. Kí ló dé? Ṣé mo ní kó má make owó? Ní sọ pé kó má make owó náà. Ó ṣe wájú pé mi ló fi make owó. Ó mọ nǹkan tí mo máa ṣe báyìí. Tí bá ti délé mo máa sọ fún bọ̀dá mi. Torí nǹkan tó ń ṣe yẹ kó make sense. Máa dá lọlé fún ààrẹ. Àyìndé wá ibo ló wà. Èmi rí lẹ́gbẹ̀rẹ̀ mi rí. Ṣeré mi ò ní sọ fún wọn. Jẹ́ ká máa lọlé. Ẹ ò ní sọ. Ọya búra fún mi kò ní sọ ní. Búra. Ó ìyá mo fi ọlọ́wọ́ bàbúrà mi ò ní sọ. Ń ṣàtìgbàgbọ́ báyìí. Wo bọ́ọ̀ bá tiẹ̀ sọ èyàn ọ̀kan mi. Ọ sọ o. Àmọ́ bọ́ọ̀ bẹ́ẹ̀ dé lẹ́tọ̀ bẹ́ẹ̀ sọ. Ń jẹ́wọ́ ọ̀rọ̀ Àyìndé tí mo jẹ́ fún ọ. Ń jẹ́wọ́ rẹ o. Jámọ̀ lọ. Ẹ̀bùn wọn torí Ọlọ́run. Gbogbo ẹsẹ̀ náà ló ṣe wà síbò mọ́lẹ́lẹ́ yìí. Ṣébi táyọ̀ tó ti ní àmọ́ mi èkè wọlé léyìí. Ẹ̀bùn wọn torí ànábì. Àyìndé ti tó báyìí náà ṣé bó ṣáà ti pa owó kí ló tó ń ṣe báyìí. Owó díẹ̀ tó náà. Ṣé òbó owó díẹ̀ tó náà ni? Owó díẹ̀ tó èmi ọ̀pá owó yìí o. Mo wáyé wá náwó ni. Ojú ti yín náà ní. Mo ti dé èmi náà ni. Owó pé alájọ international. Kò sọ́mọ náà. Ọya ẹ̀dá tò ní. Ó pé. Jẹ́rìí ara mi. Kówó pé. Kówó pé. International mọ́ fi kún. Kówó pé alájọ. Èmi lónìí pè ọ́. Ó pè mí lẹ́ẹ̀mẹ́ta, ó pè mí lẹ́ẹ̀mí. Mi pè ọ́ lẹ́ẹ̀mí dákun. Owó yìí ń dá sí ọ lọ́wọ́ yìí. Ó ní ìnáwó yìí mo fẹ́ ṣe níparí oṣù. Owó yìí mo gbẹ́kẹ̀lé yìí mẹ́mú ṣe o. Fọkànbalẹ̀. Tí ẹ ní ta o. Èmi ò ṣe ń jìbìtì. Tí ẹ ní ta jẹ́ rówó mi gbà yóò ṣùgbọ́n ṣe ń parí jẹ́. Àló rówó rẹ gbà fọkànbalẹ̀. Kówó pé international lèmi. Owó pé. Ó rówó rẹ gbà. Ó dáa o. Àwọn ọ̀gbọ́sẹ́. Ẹni fèrè sọnù. Ó ti dé o, ẹ jáde o. Owó pọ́jú o. Sọ mi kalẹ̀ sọ mi bàbá mi dáadáa ẹ pẹ̀lẹ́ kúṣẹ́ náà báwo níbi iṣẹ́ ṣé kò sí yẹnu. Ẹ fún mi lágbòjẹ̀dí. Kí ló wí? Agbójẹ̀dí. Irọ́ omi òyìnbó mo látàlẹ́ mi o ta ló padà sọ̀kò òdu mo gbé lọ lébẹ̀ ni tí òrẹ́ ní bá mi jẹ́ wọ́n jẹ́ o wọ́n jẹ́. Ẹ fún mi ní agbójẹ̀dí. Agbójẹ̀dí ẹ ní ọmọ pé kò. Báwo wá ní gbogbo iṣẹ́? Ìpẹ̀lẹ̀ fọwọ́ yá tọ́lá kò jẹ̀dí lẹ́yìn agbókù àgbàdo wo wáyà gbé wọ́rọ́wọ́ ni pẹ̀lẹ́. Báwo wá ní àwọn mi náà ti jáde ti fẹ́ o? Àwọn ti jáde. Títí kọ́kọ́ yé apapọ̀ yìí. Àbẹ̀ ẹgbẹ́ ṣe kàn mí.
Ó ṣọkọ mi. Àdúrà yẹn ti pọ̀ jù. Ó kọ́ láìka àdúrà. Ó ṣàdúrà fún mi kọ́lé. Amen. Bàbá dáadáa. Amen. Ó dé o. No network. No network. Adéwà. Ẹ̀pẹ̀lẹ̀ àbúwá ni. Báwo ni bí iṣẹ́? Ẹ̀ka ló gbowó náà. Ṣé wọ́n tún gbọ́dọ̀ bí lọ́la? Wọ́n gba bí lọ́la bí. Èmi náà tún tẹ̀yìn jáde tó gbọ́. Wo bí? Adéwà. Wọ́n ti wọ ẹyin ṣọ́ọ̀bù mi ò rí ẹ. Wo ọ̀rọ̀ ṣe wà tí gbogbo yín ò lẹ̀. Ṣé ọ̀rọ̀ tí mo ń bẹ sọ láti jọ yìí náà ni òun ni mo fẹ́ bẹ sọ báyìí kó láti ẹ̀ kó gbọ́ o. Àní mo fẹ́ jẹ́ pé káà méjèèjì ká máa ṣe kíni ká máa gbà sí fúnra wa. Irọ́ o, kí ló fẹ́ dé tọ̀pẹ̀ tí mi ṣe? Kó lè dà sọ́hun ewu là ń wí èrò ní wí. Ìṣòro tó ní náà nìyẹn ọ̀tọ̀ a máa sọ̀rọ̀ o, ọmọ máa sọ̀rọ̀ oró. Àníṣẹ́ kí mo fi lè ṣàlàyé fọ́mọ yìí o tó máa gbọ́ o. Wo bí mo fẹ́ ṣe kíni kan lóhùn. Àjọ máa ṣe tàtàtàtà fúnra wa. Òdùrò rere kéré wo ni mo bá ló tún lọ́wọ́ mọ́ kékeré tó ń ṣe rere bá wọ́n kékeré mi sí ọmọ tó bá ṣe rere báyìí irú rere wo nìyẹn ìjọba mi ṣàlàyé fún mi tó yẹ. Ìṣòro ọ̀kan tó ní. Ṣé báyìí pé mi fẹ́ràn nǹkan tó kí ẹran ẹlẹ́dẹ̀ jọ̀bọ̀jọ̀bọ̀ ẹ fi kíní kàtà burúkú yìí wá sá lọ báyìí tó lọ ọ̀nà owó mo fi lè ṣàlàyé o. Olórí burúkú ni ẹni kó máa bá ti èmi fẹ́ tó mo ṣe wà yìí gbogbo àwọn mágàjì àdúgbò wa wọ́n ti dààmú mi dá wọn lóhùn. Ní kíni? Àwọn bá àdúrà dààmú mi ní ọjà wọn. Ní kíni? Èmi sí ẹ ọlọ́mọdé ó ta kó ti dànù. Kó rádà sọ́hun èló ni wọ́n ń ná ní post office ẹ kó dalẹ̀. Wo bí òdodo là ń sọ fún ọ tó ń yan mú yìí. Jẹ́ ká máa jọ máa mọ́nìjì ara wa jẹ́ kéré ò pé. Irọ́ omi ò lè gbà kó mi lọ bu bùtíkì sẹ́ẹ̀ mi ò lè tẹ́lẹ̀ lọ bùtíkì èmi bí mo ṣe wà yìí mi ò lè tẹ́lẹ̀ lọ bùtíkì bí owó ẹ̀ lọ́wọ́ mi ò lọ. Ó lè ra sọ fún mi sẹ́ẹ̀. Bàbá àlùyọ dààmú wọ kí náà rí lára tí wọ́n dààmú rẹ̀ yẹ́ báyìí pé fẹ́ fojú ẹ̀rọ ní pé kí ni òun ranù ṣá máa gbé wá tó ọba gbọ́n táwọn wí fún ẹ. Má gbé wá. Irọ́ omi ò lọ lọ́ọ̀tì o premier food ni mo mọ́ lò premier food ni mo lò ó ní báwo mi ṣe jáde ni ṣeré lọ pàwọ́ àwọn ní ọwọ́ mo ṣe ń dán mo gbádùn gan mo jàyé. Ìṣòro rèé o àgbo kí má gbó wá mi ò mọ̀ pé kò tó wí lára ẹ̀. Àyìndé. Ta ni ẹ? Wá láyìn lè gbà lọ báyìí sí ṣé kò rí iṣẹ́ tí mo rán jẹ́ ni. Yes ma. Àyìndé ibo ló gbà lọ látàárọ̀ báyìí.
kí ni wọn lò ń wá kiri. kí ni ẹnu ló ń wá kiri tó mọ̀ pé mi nìkan ni mo wà nílé. má bínú. báwo wà níbi tí mo rí. gbogbo àdúgbò ni mo wá kí tí ń rí. kò sí wàhálà ńlá ẹ̀ bí afẹ́gun mi lábẹ́ ṣé o lè mú mi wọlé. ṣé o fẹ́ wọlé ni. o mú kí ni mo. bá mi gbé wọlé yà. kí n bọ gbé wọlé. ṣé kí n bọ gbé wọlé ni àbí. a ní kó o mú mi wọlé Àyìndé. kí wọ́n yọ dànù. glasses ni bá mi. Hello. Desse aqui, não. Olha, desse aqui. Yọba dúró nílòwọ́ ọ̀tẹ̀ mi lẹ́gbẹ̀ẹ́ wọ lọ́fẹ̀ẹ́. Èèmọ̀ ti gbé kọ́ọ̀lì àbí mọ̀dágún báyìí ta ní àgbà mi lẹ̀ lọ́wọ́ kówó pé alájọba. Àjọ yun dáyìí mèémí ṣènáwó àdúró nílòwọ́ mú mi sẹ̀ sí. Èyí àbí ta ni mèé àpè báyìí torí Ọlọ́run. Ìnáwó ló kọ̀sẹ̀ kan yé ti ẹ̀pọ̀ sẹ̀ kan ọjọ́ mẹ́fà péré bo ni mèé àṣà sí òjò Ọlọ́run kówó pé iyọ́ mú mi ṣe yìí gbẹ̀mú ọ̀sẹ̀ mẹ́tàlá rẹ̀ yọ̀ọ̀bá kówó mi fún mi. Ogun yẹn jà lẹ́rìn èmi àti ẹ kọjú ogun Biafra mọ̀dá àgbà àbí ta ni mèé àdìsá bàbá ìṣòro ọ̀nà ẹ̀mọ̀ gbà ní sáyẹ́ǹsì. kí wàhálà ò máa kóra mi sí báyìí. àgbákò mà lè wí yìí Ọlọ́run wàá fi mí mọ̀nà akọ́ mi máa ṣe kò yọ mí náà àjàgà wàhálà yìí. bá ti máa gbogbo náà wọlé ẹ pẹ̀lẹ́ ẹ gbà. sọ̀rọ̀ ya wèrè ta ló ń bẹ sọ̀rọ̀ àgbo mò ń bẹ sọ̀rọ̀ pé owó tí mo kó sí ọ lọ́wọ́ kan bá ń kówó òun sọ fún mi pé ó rọ̀ àgbo. torí kí ni national item èmi náà lè kà o kí nìyẹn lè jù ó lé mi ò lè kà gbọ́dọ̀ kó ní àgbo bí wọ́n ti rí owó tí mo wà ó. wọ́n bí tó gbádùn sá mò ń bẹ sọ̀rọ̀ owó mò ń sọ̀rọ̀ national item owó tí mo kó sí ọ lọ́dọ̀ owó tó gbà lọ́wọ́ mi bá ń kówó. Mọ̀mọ́ yìí ìsókè ó ti tó wọ́n jẹ́ pọ̀mọ́ o wọ́n jẹ́ pọ̀mọ́ ń jayé níbi èèmọ̀ gbádùn lábẹ́gí àánú yìí. wo bí owó tí mo kó sí ọ lọ́dọ̀ owó tí mo dá sí ọ lọ́wọ́ owó olówó àwọn tó lówó tí ń béèrè owó wọn bá ń kówó owó olówó tí mo kó sí etí ẹ̀ dín ní ṣé o gbọ́dọ̀ ṣá. mo dáná wọ́n gbọ́ràn ní sí. mo dáná o alábígbà ẹ̀gbà mi o ní kíni mi ò rí nàmọ́ o ẹ dúró o. wọ́n bí mo dáná o wọ́n bí. ṣébi bá mi o mo rí nàmọ́ o. ò ní rí nàmọ́. owó tí mo kó fún ọ tí mo kó fún ọ ńgbà mo ní ká máa gbára wa tó ọgbà ká gbára wa owó bá ń kówó àwọn tó lówó tí ń béèrè owó wọn. olórí burúkú ni o. ní bàbá rẹ. olórí burúkú ni o. làwọn tó fi o. lọ́gbọ́n àdúrà gbọ́ ìlú ọ̀rọ̀ village lọ́gbọ́n mi kọ́ ọgbọ́n. mi kọ́ tó fi gbọ́n abálẹ̀ lu wa rí tí mo fi kú fún mi. ìbúta bá sọ lọ́mọ ká mi kọ̀ wọ́n káàkiri kẹ́ ń wá lára rẹ bá a mú owó. ó ní pé owó. pos àbí lórí bí wọ́n ṣe pos. àpò lè rí o ẹlẹ́dàá yẹn mi tó ní pos. iná tó ṣe fún mi ní kí ó lè rí pos ṣe o. ẹ̀rọ àdúgbò ẹgbà kí ló fẹ́ ṣe. bá a mú owó. ó fẹ́ gbégbá. bá a mú owó. àwọn pariwo dẹ̀ lé lórí. máa kí bí o lè. ó lè ẹ̀rọ àdúgbò ẹgbà ni ó ti gbé o. yé sọ̀dá wèrè. máa kí bí o lè lórí olórí bùkún lẹ́yìn. bá a mú owó. ó tó fẹ́ fẹ́ mi mo ṣe é sí ṣe kí ni olówó fún mi. owó tí mo kó fún nǹkan. olórí ibùdó. owó tí bàbá rẹ owó tí mo kó fún nǹkan.
ẹ̀rẹ̀ tí látẹ̀kan ètò ìṣẹ̀lẹ̀ ní kékeré tí ò bá ṣe báwo gbogbo nǹkan kọ́ lè yàn máa ń ètò ọdún bẹ́ẹ̀ ní àfẹ́ ní ṣe gbogbo òdo sórí ògùn tí mo fẹ́ fún ọ àbúrò ti fi ọ sáyé. Ògùn tí ò jẹ́ ewé ẹ̀ ló kù kan ṣùgbọ́n kò kù kan torí tó bá kù kan ni àwa ò ti fi kún èmi ni Atakoro ẹkùn tí ń jẹ̀kan lọ́wọ́ tí ń béèrè omi ẹkùn ní mi torí mo sọ fún ọjọ́ òní mo ní bígún bá jẹbọ àjẹgbé ni mo ní bákàlà bá jòkú àjẹgbé ni èèyàn kan gbọ́dọ̀ fara àlàyé ọ̀rọ̀ àlàyé a gbọ́dọ̀ fi bí òkú ẹ̀jẹ̀ rẹ̀ ó dà ségbé ògùn tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọwọ́ àwa bíi tí àtàn ti gbajúmọ̀ wọ́n bá wá dórí àtàn tó gbajúmọ̀ dáadáa tó kún dáadáa ọwọ́ àfẹsẹ̀ tẹ̀lẹ̀ báyìí bí adìẹ ọwọ́ àgbẹ̀ ilẹ̀ kótópó tó bá ti gbẹ́ ihò ní kótópó ògùn yìí sọ síbẹ̀ gbogbo tó bá wá fẹ́ sọ sí pé lágbájá o làkàṣègbè o gbogbo owó tí ń bẹ láàrin èmi àti yín ẹ má rántí mọ́ níbi tí wọ́n níbi ọ́ lè yè mọ́ èmi náà sọ bẹ́ẹ̀ fún Atakoro tó yẹ kó n bá gbọ́ iye dáadáa onídìí ti dé àtàtọ́ gbajúmọ̀ tó kún dáadáa kí n fẹsẹ̀ halẹ̀ bí adìẹ kí n wá gbẹ́lẹ̀ kí n má tu kí n sọ síbẹ̀ ló yẹ. ọ gbọ́dọ̀ fojú kan tí bẹ́ẹ̀ náà ti fojú rí mo kàn sọ síbẹ̀ sọ gbogbo tó o bá fẹ́ sí. Atakoro tó gùn ilé fi ṣiṣẹ́ ọmọ gbádùn mi. yóò ṣiṣẹ́ ni mo fojú kéré mi bó ti wà yìí tó bá ṣiṣẹ́ ìtàn tí agbára rẹ bá ká mọ́tò ọ̀rọ̀ àfọ̀ mi. Atakoro mo rí ọ̀nà. èmi mo sọ bẹ́ẹ̀ fún ló bí mo ti ní kó lóhùn gangan ni tó gbọ́. Official bí báyìí fún wa ṣé àtúnwà o. Hello brother Kam. Mo ń gbọ́ yín. Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Mo máa bẹ̀ yín náà, ẹ má sọ pé kí n má bẹ̀ yín náà, mi kì í ṣe tálákà lágídí. Jerry, mo promise màá bá yín wá owó yẹn wá. Even if you can see me now, ẹ máa mọ̀ pé site ni mo wà báyìí, iṣẹ́ náà la bá wá bẹ̀. Mo promise yín tí n bá ti rówó ilé ìgbà báyìí, ọ̀dọ̀ yín ni mo ń kó bọ̀. A jẹ́ sí pé ẹ̀yin ni mo ṣiṣẹ́ fún mi. I give you my words, Ọlọ́run, mo promise. Ẹ ṣé gan sà, ẹ ṣé. Ẹ̀yin náà lè ṣàánú mi nínú àdúrà sà. Thank you. Now, nǹkan tí mò ń gbìyànjú àti sọ fún ẹ. Ìgbà tí mò ń sọ̀rọ̀ ìfún ẹ níbẹ̀rẹ̀, òun rò bóyá wàhálà mi bàbá ṣe jù púpọ̀. Náà ló ti délẹ̀ báwo ló ṣe fẹ́ yanjú ẹ̀. Náà iṣẹ́ tá àti ìgbà rárá, dípò tó tiẹ̀ máa fún wa lówó ẹ̀, òun ló ti ń fowó ẹ̀ san gbèsè kalẹ̀ yìí. Well, kò lè jẹ́ kóòtù tèmi ló fẹ́ fi san gbèsè. Because tó bá ti fún wa lówó, tó bá ti possible kó gbéṣẹ́ ìfún wa tó wá fún wa lówó, wàá lè yọ kóòtù tiẹ̀ wá lọ fi san gbèsè tó fẹ́ san. Òun ló délẹ̀ yìí náà, báwo la ṣe fẹ́ yanjú ẹ̀ náà? John torí olóhùn fẹ́ bí ń bèrè kí wàá ní ìyàtọ̀ láàrin wa àti Bísí tó ń gbéṣẹ́ pẹ̀lú ojoojúmọ́ kí wọn náà ti máa wà bí èpè rẹ̀ John torí olóhùn ọ̀rọ̀ délẹ̀ ń sìn kí wàá lójọ́ rẹ̀ mi fún tó ti ń sáré yọwọ́ láwò ó tún ń pin pé kò kí ń ṣe iṣẹ́ ẹ̀ tí ẹni mo máa ṣe kíní kan kò yẹ kó máa rí bẹ́ẹ̀ náà so at time tí mo tún nídìí ẹ tó yẹ kó help me now ìwọ náà ti ń yọwọ́. Bọ̀bọ̀ tó bá rí dáadáa wàá rí pé mi àti ẹ̀lájọ dúró. Physically. Mo ti wà pẹ̀lú ẹ right from the onset tí kíní máa ṣẹlẹ̀ náà ni. And torí èmi kó má bàa wáyé náà mo ṣe ń kìlọ̀ fún ẹ gbà yẹn. Ká ló ti gbọ́ ní ìzànà láti kó irú tó ń ṣẹlẹ̀ yìí ò ní ṣẹlẹ̀. Náà Bísí ló ti bá tiẹ̀ lọ ló ti kó ṣe ẹ̀ tiẹ̀ lọ yìí. Owó ló tí ì rí dá padà yìí. Báwo ló ṣe fẹ́ ṣe? You need to help me. Kò yẹ kó sáré yọwọ́ bẹ́ẹ̀ yẹn ó fi scope dájú. Ó dájú. Mo ti gbọ́ má wọ̀ọ́rẹ́ Ọlọ́run àpẹ̀mọ́ṣe tó bá ti gbowó tiẹ̀ lọ fi san tó fẹ́ san. Ká máa lọ tó bá ti gbọ́ owó. Yẹ ká máa lọ jàre gbogbo tó ń sọ yìí kò kàn gúnyàn ní abẹ́rẹ́ nínú ìwà ló mọ̀ ló yẹ kó máa sọ ọ̀rọ̀. Ẹ pẹ̀lẹ́ o ó dáadáa lẹ́wà ẹsẹ̀ rí iṣẹ́ èmi tí ẹ̀ ń wò. Atakoro ló kọ mi èmi lẹkùn tí ń jẹ̀kan lọ́wọ́ tí ń béèrè mi èmi ni mi wọn ò ṣe tẹ̀ mọ́lẹ̀ o bí yẹn bá tẹ́ ní olúwa rẹ̀ ọ́ gẹ̀dì èyí tí ọba gàndí dandan ni kò ti ro ẹ gbọ́ mi yé sẹ́rí bí mo ṣe kọjá ní ẹ̀gbẹ́ yín o àwọn olùmọ̀lẹ́ wa sọ kankan fún mi nípa yín ẹ̀ gbé sí mi létí sẹ́rí bẹ́ẹ̀ sì wáyé ó yẹ kó ti dá fún jù báyìí lọ bẹ́ẹ̀ rí pẹ́ẹ́rẹ́ wa ni kò yẹ kẹ́ ẹ mọ́ fẹsẹ̀ rin
rí mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ irú àwa yìí ayé ní sí yín iṣẹ́ ayé ni ọwọ́ ní bẹ lára yín tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kẹ́ ẹ máa gun mọ́tò kẹ́ ẹ máa ṣe kínní ni àmọ́ tí ẹ bá súnmọ́ irú wa báyìí ó láwọn ètò kan àwọn nǹkan kọ̀ọ̀kan tá a yanjú fún yín tó ṣe pé títí ọdún tí ń bọ̀ ẹ sì gun mọ́tò. tí wọ́n sọ fún mi pé fẹ́ gun uber ẹjọ́ tí ọlọ́mi ò ní ìdí uber o tó ti eyín mi ò gun uber o ibi tí mo lọ jìnnà ẹ dákun tó ti eyín ẹ ṣe. àdúgbò ìdòdò àti bí ó ṣe eré mi nísìn mo jọ ẹni tí ń gun uber kò sí àpẹẹrẹ babaláwo lára mi ẹ gbà mí ní tèmi ń sọ fún ọ ni pé èmi ò gun uber àní bó ṣe wà iṣẹ́ àwọ̀rí sáwọ̀ ọ̀yà afẹ́ ká ṣe ètò fún wọn kó jẹ́ pé títí ọdún tí ń bọ̀ kó gun mọ́tò kó máa ṣe kó lówó. kí ló dé tẹ́yọ̀ ọkùnrin ní sinú báyìí èmi ò lè fẹ́ yín o tó ti eyín àwọn baálẹ̀ luwa gan àwọn bàlúwa wọ́n ti kú lẹ́yìn ọ̀rọ̀ mi gbà fún ọ ni èmi ò lè fẹ́ yín. lórí baálẹ̀ yín ò pé o baálẹ̀ rí ọbọ̀ ṣe rí pẹ̀lú tí yóò sì tún lóun fi ọ baálẹ̀ yín ọ̀gbádùn fọmọ tí mo fẹ́ sọ àníṣe bó ṣe wà iṣẹ́ kábàá yín ṣe àwọn ètò kan kó jẹ́ pé títí ọdún tí ń bọ̀ ẹ̀yin náà gun mọ́tò. ọmọkùnrin yóò ti ń pa irọ́ ìwọ tó ẹ pé ò mọṣẹ́ ó mọ kankan o èmi ló fẹ́ gbá kò sí owó ńlẹ̀ o. èmi lèmi fẹ́ gbá o. kò sí owó ńlẹ̀ kẹ́kọ̀ọ́ rádaràda yín lọ sọ́run oníranù. ó ń ṣe rẹ ara rẹ ló ń ṣe eré ẹ ò pé wà tàn tẹ̀mí gán mọ̀ kí ni ìwọ gan ṣe yẹ ìwọ. ilé sọmọ ní sá sí ọ̀nà á tẹ̀síwájú. wọ́n kẹ́sìn ló ń bẹ̀ ní ìlú jẹ́ pé tí mo mọ̀ sí láyé ìlú wa bá mi lè. bẹ́ẹ̀ ni DJ YK aláwo. sórí ọmọ òun yóò rí náà ọkàn rẹ̀ balẹ̀. oníkìní. èmi lọ sọ bẹ́ẹ̀ fún ọ. torí gbogbo inú bá ti wá léwu kó rí lórí sẹ́wọ̀n ní tí ọ̀sẹ̀ lẹ́ńbẹ̀ ni pé 70-30 mo fẹ́ ká sí. sọ pé ìwà wọ̀bì àtọ̀ máa ń wù tó fi gbá mi òun ló tún múlẹ̀. sórí èyí tó sọ lẹ́ẹ̀kan pé 70-30 ẹni bá ṣiṣẹ́ náà ni máa ń jèrè orí sọ àbọ̀ gbọ́sẹ́ èmi tí mo mú sẹ́wà ní 70 sórí wọ̀ tó ṣiṣẹ́ gangan 30 ni ọ. kò gbé gẹ́gẹ́ tí n bá sọ̀rọ̀ 70-30 ó ti mọ̀ pé èmi ló yẹ kí n jẹ́ 70 bẹ̀wọ́ ló jẹ́ 30 kò kàn ṣe nǹkan tó rọrùn tọkàn yìí sì ni pé kéèyàn mú ọpọlọ báyìí kéèyàn dà pọ̀ mọ́ra wọn kó mú kàmọ́kàn kó mọ́ra wọn kó sì já sówó wọ́n ló mú 30 o èmi mo ní 70 o. ọpọlọ òun pọ̀ ọpọlọ wo ṣé èsè kọ̀sítúmù tó gbẹ́rùn tó ń pera rẹ̀ láláwo wo nǹkan ọ̀sẹ̀ ká má jìrà á yàn àmọ́ bí táwọn ọmọ tiwa náà ó dé àbọ̀ gbọ́sẹ́ torí wàhálà tí wọ́n náà ó sin bẹ́ẹ̀ wọ̀ gan náà wọ́n máa pè láláwo kó wọn rà mo fún 40 kémi ò mú 60 ìyẹn tó ń kọ́. ẹ kó gbé kó lè ṣe é ṣe báwọn kí ló ń gà torí bọ́ tiẹ̀ tí wàá mà sí rì ní báyìí ọ̀gbìn wa sọ mí di gbénú àwọn dákun máa pọ́n mi lé díẹ̀ o ìgbórí pé aṣọ tí mo wọ̀ yàtọ̀ sí tiẹ̀ funfun mo wọ̀ yíyàwó ni mí ó ní tí mo fi ń jẹ́ Atakoro gangan mo kàn tọ́jú ẹ̀ ní ìlú tó le ló jẹ́ kí n wò pé ká mọ irú ọgbọ́n tá a mọ̀ lò tá a fi mọ rí oúnjẹ jẹ sórí ìjà ṣe ní 50-50 ká kúkú mọ ìyẹn ra wa jẹ gbogbo wàhálà tí bá ṣe ń bẹ̀ mo fún ọ mo ṣe fún ọmọ yẹn dálẹ̀ fún ọ àmọ́ ìmọ̀ pé mo ṣe fọlọ́run. ọ̀dà 50-50 ọ̀dà wo. àwọn ti dìmọ̀lẹ́ kò sí yànjẹ kankan mọ́ ẹbí ìgbà wo ni kí n máa retí yín báwọn. n kò wá láìpẹ́ ìfúnni pé àkọ́bọ̀rọ̀ pé máa ń kó bọ̀ ń gbé bọ̀. Akọ́lá ayé ìbà, àtẹ̀dọ́ àrùn ìbà ó. Ìjọ ayé ìyá ní òṣòro gà, apanimọ́ àgún olókùnkùn òru. Ẹ̀pẹ̀lẹ́pẹ̀lẹ́, ọjọ́ oṣù kù. Àdáṣe ní humọ́, ìbà gbọ́dọ̀ ohun nìyàn. Gbogbo tá a bá ṣe lónìí ẹjọ́ ṣẹ́ o. Òní ni kọ́ ṣẹ́ kọ́ gbọ́dọ̀ dọ́là. Morire kójú rẹ̀ ọ́ là. Kọ́mọ̀ ẹ̀rí nà kedere. Ẹ̀yẹ tó síwájú ẹ̀. Ó bàbá màá sí apá ọ̀gbọ́n jẹ́ fọ́nà àwọn bàbá jẹ́ ọ̀gá sókè kékeré. Àì lójú bọ àwọn ọ̀la. Ẹ̀yẹ Morire níbi tí awúlá dé. Tó bá jẹ́ pé ọba rí nà rí ìpèsè tí ń bẹ ní ọwọ́ rẹ ni. Wọ́n bá mọ iye wàhálà tí mo ṣe. Wọ́n bá mọ iye owó tá a ná. Nǹkan rárá ló gbé dání o. Ọ̀rọ̀ ló sì dájọ́. Òní náà ni òní dọ̀là. Ẹ̀jọ̀ yìí tí ó sẹ́kù ní pé ọ wà kúnlẹ̀ láti ó fi tẹ̀lé 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 sí àgbà rẹ̀ ọ wà bẹ̀rẹ̀ sí ní sí àgbà yóò sì gbà pẹ̀lẹ́ o pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọ̀yà rẹ̀ ẹ̀dí kalẹ̀ pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ọ̀yà bẹ̀rẹ̀ sí ní sùúrù sí àgbà yóò gbà. àṣẹ 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 òtútù rẹ̀ tán. ẹ̀yin tó láyé ẹ dákun ẹ gbà o ìpèsè tí a gbé wá yìí
ẹgbàá ẹjọ́ rí bá a ṣe fẹ́ o Morire kójú rẹ̀ ọ́ là kedere kó bẹ̀rẹ̀ sí ní máa rí dan kó bẹ̀rẹ̀ sí ní máa dárìn fúnra rẹ̀ kó bá fọ̀pá rìn mọ́ ẹni tó láyé ẹjọ́ rí bẹ́ẹ̀ o ẹjọ́ ṣe bẹ́ẹ̀ o odidi nǹkan nù màálù odidi 7 ńlá papọ̀ sínú pèsè yìí ẹni tó láyé ẹ bá wa gbà o ẹjọ́ rí bẹ́ẹ̀ o ẹ sì jọ ṣe bẹ́ẹ̀ ẹyọ kò sí wàhálà mọ́. ìtọ́ àwọ̀ ìṣègbà ẹ sórí ọya wà dìde báyìí sẹ́rí ẹ̀yẹ owó pé ọmọ pẹ́lẹ̀ kejì láwọn ọmọ gbọ́dọ̀ má sí ẹlẹ́ẹ̀kẹrin tẹ́ ẹ̀ bá fẹ́ kí sí ọ bàjẹ́ ẹ mọ̀ kàn gbọ́dọ̀ má sí ẹlẹ́ẹ̀kẹrin àdúrà rẹ̀ gbà mí wọ́n wà á kọjú síwájú báyìí wọ́n wà á wẹ̀yìn lọ tó bá wẹ̀yìn kó sì ti kọ́ mẹ́rin dàmọ́ láéláé ọ̀rẹ́ máa wú ẹ̀tẹ̀ ní ọkọ̀ rẹ̀ ọ̀nà wà lọ ọ̀gá àyọ̀gá ìyá òrì náà ẹ dákun ẹ gbà pèsè yìí o ẹ gbà o wọ́n gbà ààbò sílẹ̀ méjì àdó àyọ̀gá ẹ ṣé mo dúpẹ́ o èyí tẹ́ ní ayé ẹ ṣé tẹ́ ẹ bá ń gbà o ẹ ṣé mo dúpẹ́ o. ẹ wò ó ọ̀rọ̀ mo lè kí èmi ọwọ́ ẹ ti sùn láti jọ́ kí bàbá kọ́kọ́ pé ti jọba yìí òun nìkan ló ń dá jáde ó kàn ń dá jáde ni a máa wá kiri everyday dáàdi ẹ̀kọ́ ní kí n ní sùúrù ni táwọn ìgbà tó yẹ kí n fi wájẹ lọ a tún máa wá òun kiri mo mọ̀ láti mo mọ̀ wọ́n ti ní ohun tí mo ní dáàdi ẹ̀yẹ máa pè é padà òun náà mo mú lé yìí. Morire, what is meaning of all this? Tí o fẹ́ pa mí ni. How many times a sọ fún ẹ pé kó má wàá dá jáde mọ́? Ẹ̀gbọ́n mi, mo ti sọ fún yín times dànù bà pé mi ò lè máa dá dúró sínú ilé. Mo bold ló jẹ́ kí n sọ pé kí n take a stroll now. Pẹ̀lú condition tó wà yìí, ni wàá máa ṣeré jáde, ó wà bọ́ọ̀lù. Ọmọdé yìí, ṣọ́ ara ẹ o. Ǹdé mi kàn fẹ́ try láti sọ ni pé ẹ máa try láti mójútó wọn. Torí ibi tí mo ti bá wọn yẹn tí ò bá kí n ṣe pé mo ní sásìkò nǹkan á ti ṣe wọn o mọ́tò àti gbà wọn torí ẹnu ọ̀nà mọ́tò mo ti bá wọn. Ìfúnà kò ṣe jàre gbọ́dọ̀ mi sí kò dúpẹ́ púpọ̀ lọ́wọ́ ẹ̀ ara àfọ́tà sọ nìyẹn o gbogbo èèyàn tó wáyé tóun nìkan dá jáde nísìn wọn á rò pé mi ò tẹ́kẹ̀ ẹ̀ ní òun ọ̀nà tó ti ń sọ yẹn wípé kí n máa tọ́jú wọn wọn náà wọ́n mú ṣe wà wọ́rì tí mi bá tọ́jú ẹ̀ ṣé máa wà wọ́rì ó ṣe gan kí lorúkọ ẹ̀ fún àwọn kí lorúkọ ẹ̀ Kunle. Kunle, okay, Mr. Kunle, ṣe ìwọ́dọ̀ pọ̀ ìfọ́sí. Ọ̀pọ̀lọpọ̀ mi sọ, mo fẹ́ kó sẹ́yìn mọ́tò. I don't want to miss you, please. I know you, but I can't be staying alone inside. But you just have to stay, just for the meantime, please. I'm very sorry. Ẹgbẹ́ wọn sọ náà nìyẹn, you are very sorry. It's okay. Ṣé wàá ní ìwọlé sí? Mo mú ẹja rẹ̀ kúkọ́ ní mú ẹwọ́ nínú. Ṣé kò ní bí òun ni? Ó ti ń kú tọ́kọ̀ òyìn. Ṣé àwọn ọ̀rọ̀ Kunle mo kí n ṣe Kunle tèmi mọ̀ lílé náà àbí wọ̀kan ni àkókò náà kí ló dé tó inú lélẹ̀ tó jòkó síbi tó ronú kí ló ṣẹlẹ̀ gangan. Ọ̀rọ̀ mi àti ó dàbí ọ̀rọ̀ àtẹni tó máa wọ ṣé o mọ̀ pé kò sí ọgbọ́n tó kù fẹ́ dá láyé kò lè farapamọ́ fẹ́ tó máa wọ. Would you believe that àtìgbà tí mo ti help ọmọ Morire ní délé Morire that blind girl náà àtọ́jọ́ tí mo ti help ẹ̀ délé I've been fighting with conscience ẹ̀rí ọkàn jẹ́ kí n gbádùn. Kí ló fa conscience pẹ̀lú kó help yẹn o kí ló ṣẹlẹ̀. Mo ti ká kí n ṣàgbéra mi lálábùrú mo ti ṣàbùrú pẹ̀lú gẹ̀yìn I've been in a condition tó jẹ́ pé mo ṣàkó lówó mo jà lólè ṣá bó dẹ̀ máa wò kò kí n ṣe bí mi o
ẹbọ ológun kan ni o tí ó bá kí n ṣe olórí burúkú Bisi òṣì yẹn òun ni mo jí owó òun ló lóun nídìí owó tí mo fi jí owó ẹ̀ náà and now àti Bisi àtowó. ọ̀bọ yóò ya wèrè gan o mi mọ̀ pé báyìí lórí so tó bá jẹ́ torí Bisi náà tó bá ní kó pa mí kò ní take any chance kankan láti yanjú mi so wá ní gọ́ọ̀tì láti lè jarú ọmọ yẹn without condition ó bẹ̀rù Ọlọ́run gan ni o sori okay náà nǹkan tó máa ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ already jẹ́ ká gbà yẹn bọ̀ nǹkan tèmi bí lè pò máa ṣe ń sìn wáyé láti wọ́ ọmọ yẹn kan kó lọ tọrọ àforíjì ni o. That's the only thing tí mo lè ṣe náà nìyẹn but olùkẹ́ mọ́ pé wọn náà ní wèrè o dẹ̀ o ṣáà lo opportunity situation tí mo wà tí ìyá ńlá bá gbé ní sọ́lẹ̀ kékeré náà máa gorí ẹ̀ nìyẹn well that's what I will do. ìwà àtòwé tálíkà ẹ̀ ò ṣe èyí náà ni. wọ́n pàtó lówó ká gbọ́. mo rántí pé bó ṣe ń sọ gbogbo ìwọ ló mọ̀ ṣáà wá táìmù tó máa lọ bẹ́ẹ̀. tí kò bá kí ṣe pé mi ò mọ ibi tó wà ó yẹ kí n fi ọ̀pá ìkí fi fọ́ ẹ ní orí mi ẹ́. mo lè sọ fún wa pé tó bá ní pé ìpínlẹ̀ ká pọ̀ wá fún ìfúnmá ṣe ti lọ́tọ̀ lórí báwo ni. ẹ jẹ́ kó wà báyẹn ni jẹ́ kó wà báyẹn. ló ṣe é tí bí wọn ló ń bẹ̀ látara ó ní kó má bínú fún wọn pé bí ẹlẹ́bi bá ti gbè náà èmi pé lórí ìpínlẹ̀ gbọ́nà ló ṣàǹbẹ̀ látàárọ̀ a ní kí èrè sá ó sá a ní kó mú tọwọ́ ẹ̀ kó jù sílẹ̀ ó jù sílẹ̀ àtúnlé kiri kí ló fẹ́ ká ṣe. ẹ̀gbọ́n mi nǹkan tó ṣe fún mi ò dáná ẹ. arákùnrin ní tí wọn náà ṣe lọ́jọ́ ẹ̀ ó kù díẹ̀ ká èèyàn ní ìrànlọ́wọ́ ẹ̀ kàkà kó sì rànlọ́wọ́ fún abúlé tó fi ṣe kò dá irú bẹ́ẹ̀ ò dáa má máa ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́jọ́ mi o. nítorí ẹ̀ náà ló jẹ́ kí n wọlé mi pé kó ti foríjì. ó fẹ́ jẹ́ kí n sọ nǹkan tó fẹ́ máa ṣe fún mi àbí this is my judgement. àṣàbí di justice àṣàbí kí lẹ fẹ́ kó ṣe o. mo fẹ́ jẹ́ kó máa wá sí bíbá yìí every morning fún ọ̀sẹ̀ kan pàdé máa mú mi jáde ni ó tẹ́ lọ́rùn àbí kò tẹ́ lọ́rùn. tó bá jẹ́ wípé nǹkan tẹ́ fẹ́ nìyẹn tí mo máa ṣe tí mi fi máa yọ nìyẹn mo ṣe tán láti ṣe even tí o bá kí n ṣe pé a week mọ́ tó bá jẹ́ pé full 1 month lẹ́fẹ̀ẹ́ kí n fi ṣiṣẹ́ mo ṣe tán láti bá yín ṣe ẹjọ́ nítorí Ọlọ́run kí inú iṣẹ́ àti yọ sí mi. ṣé ó ti tó rẹ̀. ó ti tán lọ́sì ṣe bí èèmọ̀ wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ báyìí wọ́dà ló wà láti fa ẹsẹ̀ nípa kí ló ṣẹlẹ̀ mo fẹ́ pọ́n mi lẹ́sẹ̀ mi tó wà ókè báyìí. Kunle, ọ̀rọ̀ tí mo fẹ́ bí ẹ̀ yìí mi fẹ́ jẹ́ kó fi ṣe bí nítorí pé ojú tí mo fi ń wò ẹ́ nígbà tí mo kọ́kọ́ mọ̀ ẹ́ ó ti yàtọ̀ sí èyí tí mo fi ń wò ẹ́ sí yẹn torí nǹkan tó ṣe fún mi gbà yẹn ó burú jáì àmọ́ attitude ẹ̀ sí mi sí yẹn ó ti yàtọ̀ ni mo fi wá rò pé ó yẹ kí n bí ẹ léèrè pé kí nìkan tó dé gan-an tó fi wo irú ìwà tó wù sí mi lọ́jọ́ yẹn. nítorí ìfẹ́ mo ṣe ṣe gbogbo nǹkan tí mo ṣe ń jọ yìí kì í ṣe pé mi náà jẹ́ èèyàn kan burúkú àmọ́ olóbìnrin kan tí mo fẹ́ ń gbà yẹn òun ló béèrè owó lọ́wọ́ mi tá a torí ẹ̀já ni mo ń darí bọ̀ nínú ìpàdé mi ni mo sáré ní kí n ojú mi ti yẹ
nítorí ìfẹ́ ló fi ṣe nǹkan tó ṣe lọ́jọ́ yẹn. Bẹ́ẹ̀ni, àmọ́ jù nítorí ọ̀nà ìfọlọ́wọ́n bá bẹ́ẹ̀. Ó máa ń bà mí lọ́jọ́ anytime tí wọ́n bá rí nǹkan tí wọ́n ṣe fún mi. Jù nítorí ọ̀nà foríjì. Ìfẹ́. Hello, Auntie Morire. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run bá bẹ̀rẹ̀. Èmi àti ọ̀rẹ́ mi sáré jáde ní a lọ síbi iṣẹ́ kan. Màá wá báyìí, ojú ẹ má bínú. Mo ti ń kúrò ń bẹ̀ already, so ọ̀dọ̀ yín ni mo ń gbà wọlé. Okay, ẹ ṣe mọ́ rẹ̀. Ta ni ẹ nú? You know this girl, Morire tí mo sọ fún mi. Pátá ò nídìí ogun sọ yìí o. Kí ni o sọ nǹkan fún ẹ láti gbàgbé? That blind girl now. Okay, Morire. O lè believe pé ever since that mo ti bẹ̀rẹ̀ sí ní ìlọ káàkiri, mo ti bẹ̀rẹ̀ sí ní focus on it. Wọ́n ṣe Ó funny gan. Tó bá ṣáà ti wá nǹkan tó fẹ́ ṣe tó rí báyìí àwọn kan eré wèrè ló fi máa ṣe. Gá àfọ́jú àbí kí lórúkọ ẹ̀ Morire lóró. Náà bó ṣe ṣe ń gbà Bisi nìyí. Mo sọ jẹ́ kí n sọ. I had the feelings for that girl. At the end of the day, feelings yẹn padà di finish mi lọ́wọ́ ni. Now, àfọ́jú kí ló fẹ́ gbà bẹ́ẹ̀? Kí ló ṣé ò ń ṣeré ni? Bóyá àfọ́jú bóyá máa parí this time around. Kí ló ń ṣe? Bọ̀bọ̀ kún bẹ́ẹ̀ jẹ́ ká lọ. Ó ní problem o. Ṣé o mọ̀ kí Olúmọ? O mọ̀ bó kí Olúmọ ṣe ga tó? Problem ẹ̀ ga jù bẹ́ẹ̀ lọ. Kò wá sígbà kan tí mo bá sọ pé mo tún ní feelings o àbí mo ní nǹkan gidi kan tí mo gbé kalẹ̀ báyìí wàá ṣàtakò ni. Ṣé ṣe pọ́ta mi ní ẹ ṣá? Okay, ọ̀rọ̀ Bisi délẹ̀nsìn ó wù ó lórí burúkú tó wù yẹn nígbà tí mo ní problem lórí ẹ̀. Ó ń yọ̀sẹ̀ ní o, ó ń jẹ́ kó yé mi pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀. Now, ọ̀rọ̀ tó wá di pé mo ní another feelings, brand new one. Ó ń jẹ́ kó yé mi pé kí lèmi tó fẹ́ ṣe pẹ̀lú afọ́jú. Kò bá jẹ́ pé ọ̀rọ̀ mo fẹ́ kí ni tiẹ̀. Ta ni ò lálébù tiẹ̀ lára? Ṣé bí nítorí pé ó daṣọ bo ni Ọlọ́run fi bá ṣe rí ẹ̀. So tẹni tí tiẹ̀ wá wà obvious now, ó ti dogun. Ó ní problem o. Ṣé orí nǹkan tẹ́mi kàn fẹ́ kó wọn ni pé ọ̀rọ̀ máa fọ́jú tó ń sọ yìí. Ok, jẹ́jẹ́ gbàgbé náà nísìnyí wọn ló ṣe ń ṣe ọ̀pá afọ́jú tó ń fà wọn ló lọ mú káàkiri from one place to another. Náà tó bá máa yá tó bá máa dé stage kan mo gbé ìwọ ni wàá fọ pátá. Gbogbo àwọn messages tó bá ń ṣe ìwọ náà ni wàá wà in order láti máa bí ẹ̀fọ́. Gbogbo ọ̀nà ẹ̀jìn kọjá bẹ́ẹ̀ jẹ́. Wàhálà ẹ̀kọ́ torí tí o bá kí n ṣe bẹ́ẹ̀ ṣé ìwọ yìí ò lè fọ pátá ìyàwó ẹ̀. Ẹ̀yin romanticism so mo wá fẹ́ máa fọ tẹnìkan sí òun complain ó ní problem. Okay, yín tí mo fẹ́ ṣe nìyẹn kò dẹ̀ sí nǹkan tó kún ẹ pẹ̀lú ẹ. That's my life and that's it. Tó bá ti ṣe tó máa bá mi. Gbogbo ìyàwó tèmi ò kí ń ṣàfọ́jú náà ṣé bí wọ́n ló dúró náà. Ǹjẹ́ lótìtọ́ ni ìfẹ́ òtítọ́ wà? Ìfẹ́ òtítọ́ kúkú ń bẹ láyé. Ó kàn jẹ́ wípé inú ọjà òkùnkùn ni ìfẹ́ òtítọ́ ń gbé ni. Tó bá jẹ́ pé nínú ọjà òkùnkùn ni ìfẹ́ wà, báwo la ṣe ń nírú ọjà náà lánàá jẹ́? Àfi kí orí ẹni àtẹlẹ́dà ẹni kó bá ní náà ni o. Torí pé ẹni tí ìfẹ́ bá ti jìnnà sọ́kàn kò sí nǹkan tí ò ní lè ṣe nítorí olólùfẹ́. Lóòótọ́ ni ìfẹ́ òtítọ́ máa ń kó bá ní nítorí kété téèyàn bá ti wọnú agbára ìfẹ́ èèyàn ní mọ nǹkan téèyàn ń ṣe mọ́. Wo ọ̀rọ̀ nípa ìfẹ́ òtítọ́ ò ṣeé sọ tán àfi kí a bẹ Elédùmarè ẹlẹ́dàá ẹni pé kí ó bá ní náà kí ó sì yan ẹni tèèyàn fún yàn ká mọ̀ kó sọ́wọ́ àwọn onífẹ́ ọ̀tàn. Òótọ́ tiẹ̀ ni pé ẹlẹ́tàn àti òpùrọ́ ló pọ̀ jù nínú ọmọ ènìyàn. Ọ̀pọ̀ ní wọ́n sọ pé àwọn ò dirú, àwọn ò dìgbà, àwọn ò di kòkó bàbá ìsásùn. Àmọ́ kété téèyàn bá ti bá wọn wọnú agbami ìfẹ́, ìgbà náà lèèyàn ní mọ̀ ṣe mọ́ lójú wọn. Orí mi ẹlẹ́dàá mi, dákun gbé mi kó aláwo orí. Orí mi ẹlẹ́dàá mi,
Dákun gbé mi pàdé olólùfẹ́ tèmi tí ó fẹ́ mi pẹ̀lú ṣùgbọ́n mi. Ọlákùnrin, ó sọ wípé o fẹ́ sọ̀kọ̀ fún mi. Ṣé o lè sọ fún mi bá? Lóòótọ́ ni pé mo fẹ́ sọ̀rọ̀ kan. Àmọ́ ẹ̀rù nǹkan méjì ló ń bà. Ẹ̀rù wípé tí mo bá sọ, ó lè mú mi ṣe sọ́dọ̀ the second time. Ẹ̀rù wípé tí mi ò bá dẹ̀ sọ, ó máa mú mi ṣe ẹ̀mí ara mi. Ó máa mú mi ṣe ẹ̀mí ara rẹ̀. Ọlákùnrin, kò sí nǹkan kan tó o lè ṣe fún mi àbí tó o lè sọ tó máa jẹ́ kí n bínú sí ẹ. Nítorí pé ìwọ ni mo fi ń ṣe ẹnìkejì ara mi látìgbà tí o ti ń mú mi jáde. So tí mi bá tẹ̀ wá ro gbogbo nǹkan, mo máa ro torí ìyẹn. Torí mo really appreciate gbogbo nǹkan tó ń ṣe. So anything tó bá sọ tó bá ṣe, mo máa fara mọ́, even tó bá dùn mí. Okay. Nǹkan tí mo fẹ́ sọ náà ni pé látìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní báyìí ṣe wọléwọ̀de pé mo mú jáde mo wọlé, ó ti fẹ́ máa dàbí ìgbà pé lóko kò sí ẹranko mọ́ tó rẹwà bí ìgbín, kò wá sí ẹyẹ kankan mọ́ níbẹ̀ tó dàbí òbí. Látòkè délé ayé tí mo ṣe wò ó tó mi ò fẹ́ ìlú ìpinnu tó rẹwà tó ń lójú, àti lókè àti nílẹ̀ àti gbogbo tí mo lè wò lára obìnrin nígbà tí mo nífẹ̀ẹ́ ìmọ̀lẹ́. I have started to be having feeling for you. Morire, I have started to love you. Mo nífẹ̀ẹ́. Inú mi dẹ̀ máa dùn tó bá lè gbà mí láàyè láti bá ìrìn àjò ìfẹ́. Mo lè ṣèlérí wípé ò ní kábàámọ̀. I will be happy if you can go in the journey of love together. Ọlákùnrin, ó ní wípé o fẹ́ fẹ́ mi pẹ̀lú àlébù tí mo ní lára yẹn. Nítorí mi ò rò pé mo tún lè rí ìfẹ́ mọ́ pẹ̀lú àlébù tó wà lára mi. Bó nísìnyí tó dẹ̀ ń claim pé o fẹ́ fẹ́ mi. Are you sure about it? Àlébù ṣá. Ta ni ò lálébù tiẹ̀ lára? Kò sí. Èmi ń bẹ lára tí mo bẹ́ẹ̀ náà pẹ̀lú ìfẹ́. Ọlọ́run fi ti ẹ̀kọ́ ìyẹn ò túmọ̀ sí gbogbo rẹ̀. Morire, I love you so much. Mo dẹ̀ ń ṣèlérí fún ẹ pé ìfẹ́ òdodo mo ní sí mi ò dé ní já ikú lọ. I promise. Mo dẹ̀ fi gbogbo ohun tí mo ní látòkè àti ìdẹ́kùnrin wípé kì í ṣe kó mo fẹ́. I will be happy if you can go with me on this journey. Raise your hand. I love you so much too. Hello, Alpha. Àwọn bíbí yẹn wọ̀n serious. Níjẹ́ wọn pípa tí mo dé ọ́fíìsì wọn owó tí wọ́n bá wọn fẹ́ gbà gan kò ń ṣe mi ò lè rí èèyàn. Wọ́n wọ̀n serious. Orúkọ tó ń gbé ọ̀gá lọ́yìn. Kò nẹ́ẹ̀sì o. Báwo ni? Ọ̀rẹ́ mi ni sà. Mr. Fatai. Báwo ni? Yes sir. Morire ńkọ́ sà. Morire ó jáde nísìnyí ó lọ sọ́jà ó lọ get àwọn stuff. Ta ló tẹ̀lé lọ? Òun ló lọ fúnra ẹ̀. Ẹ mọ̀ bí nǹkan tẹ́ máa ń sọ fún lélẹ́ báwo ló ṣe máa dá lóhùn nìkan jáde? Ní tẹ́ máa sọ fún tèmi náà máa sọ fún lélẹ́. Ẹni tó ń béèrè náà ló béèrè. Hi baby. Kò yé mi náà. God said that ọ̀pá ìdáná. Kunle. Sá. Àbúrò mi ń ṣe àtọ́jú àdáàbí ọgbọ́n mi. Torí àwọn past experience ẹ̀ tó ti ní nípa ìfẹ́. Yes, baby, kò tẹ́lẹ̀ gbọ́n mi sọ. Àdàbí ọgbọ́n mi pé kí n ṣàfọ́jú. So ẹ mọ̀ gbogbo àwọn tó máa ń wá wọn kàn máa ń wá máa ń fi mí sílẹ̀. So mo wá sọ fẹ́ gbọ́n mi and he was like bóyá kí n máa disguise kí
kill you by true love. And then? Yeah! Thank you, God! Ọlọ́run ṣé o. Ọlọ́run ṣé o. So mi ní padà afọ́jú. Ọlọ́run mo dúpẹ́ o. Ṣé o ní olúwa ẹ̀ sìn ẹ́? Tó ń sọ̀rọ̀ sí mi. Aṣọ Ọlọ́run dúró dè mí. Dúpẹ́ o. So gẹ́gẹ́ bí mo ṣe máa sọ fún ẹ, ṣòro ọmọdé yìí, nǹkan tó wá máa ń nú jẹ́ mi ò ní láìkì, nǹkan tó jẹ́ ká kọ́ mọ̀ pẹ̀lú plan mi. So kẹ́ ẹ tètè ara yín. Baby, check me out. How do I look? I don't need to look at you. If you need láti mọ bó ṣe look. Ojú ẹ̀ tí mo ṣe kọ́kọ́ rí, you look so beautiful. Okay, come. Sure. Oh yeah, guys. Alright. Well, like, congratulations. One more kid. Heck.